ọ̀gá káfí kàtà ẹ ṣàkúṣẹ́. ìyá wa ẹ ká sàn. ẹlẹ́dàá o òpinnu ní ìṣọ̀lá. ẹ pẹ̀lẹ́ ẹ kúṣẹ́. àwọ̀ yìí ò ní ṣí. àmì o. òun tẹ́ fi ń wara yé kò ní bàjẹ́. àmì o. sẹ́bọ̀wù rè sẹ́bọ̀wù rè àwọn ọkùnrin ojú kòkòrò ojú wa báyìí kí ló bàbá àyọ̀dà náà. àwọn ọkùnrin míì wọ́n ti rójú báyìí o wọ́n jà wá ìròjú káàkiri. ìyàwó ilé wọn níyàn bá rí báyìí à á ṣọwọ́ kó tó fọwọ́ kàn kò tẹ́ wọn lọ́rùn. kó má wò ta. Lambebe sọ mí ẹjọ́ ẹ pọ̀. àwọn máa sọ káàkiri àdúgbò pé àwọn ti jẹun kan ọ̀tún fẹ́ jẹun míì pé ewu táwọn jẹ lánàá ó ti sọ àwọn ọ̀fẹ́ jẹ míì ṣebí ẹ̀yin rẹ̀ lẹ́ẹ̀sẹ̀ ni ojú mi ti wà lára rẹ̀ ṣùgbọ́n wá rí i pé ọkọ ẹ fìyà jẹ. ẹni sùúrù mo fẹ́ kẹ́ repeat àárín yẹn. ọkọ ẹ ó fìyà jẹ bí wọ́n ṣe ń tọ́jú ẹ̀ tó o ṣe ń pọ́nlé tó ọkọ ẹ ó ń ṣàgbèrè wá rí pé gbà mí báyìí èmi àti ẹ a máa ń jáde alẹ́ ọdún obìnrin ni o pé mo fẹ́ ka obìnrin tọkọ ẹ mọ̀ nínú àdúgbò wa wọ́n wọ 16. àti gbọ́ Lambebe ọkùnrin ni òun obìnrin lèmi ṣó ti yẹ so gbogbo eléyìí tẹ́ ń sọ yìí ṣé torí nǹkan tẹ́ ẹ ṣe pè mí látọ̀jú sílé wá síbí nìyí. irú ọkọ ẹ pẹ̀lú bó ṣe wà yìí ṣé bẹ́ẹ̀ wọ obìnrin rè. wait Lambebe you are talking of my sweetheart. wọ́kì ṣọ́ọ̀bù mi ni mo wà yìí wọ́kì ṣọ́ọ̀bù mi ọmọọṣẹ́ mi ti jáde lẹ́sẹ̀. Lambebe sún sẹ́yìn. irọ́ àní ká má ṣe wọlé wò. ṣé fẹ́ bọ̀ mí mọ́ bí ni kí ló ṣẹlẹ̀ gan-an. wọ́n rò pé bí mi ṣe wà yìí èmi ò níyàwó nílé ká má ṣe wọlé wòde kájọ máa kọ́ mọ̀ lùdò kí kájọ máa núra wa lóúnjẹ ẹ̀mí. èmi àti ẹ̀yin èmi àti ẹ̀yin. bẹ́ẹ̀ mi ṣe wà yìí mo lè tọ́jú ẹ̀ workshop mi rè. bóyá ló mọ̀ pé odidi G.O. ni bàbá mi. Fagunwa. G.O. Fagunwa kọ general overseer. òjíṣẹ́ Ọlọ́run. èmi gan fúnra mi tó ń wò yìí choir mistress ni mí wọn ò dé train mi bẹ́ẹ̀ ṣẹgbọ́. ṣé bẹ́ẹ̀ ṣe wà yìí ẹgbẹ́ akọrin ni. wọn ò dé train mi bẹ́ẹ̀. ṣẹgbọ́ oyin onírànú gbogbo yìí tó bá ní mind I will take my leave. Idiot. Kọ́ṣì. Bọ̀dá wájú orúkọ mi. Kọ́ṣì. Ẹlẹ́dàá mi o. Ṣé mi lè gbọ́wọ́ ẹ̀ dànù? Ẹyẹ obìnrin. Ẹ̀jẹ̀ máa nójú báyìí. Tẹ́kẹ̀ fi ràn báyìí. Ẹ̀jẹ̀ máa fi tẹ̀lẹ̀. Ẹ máa fojú tẹ̀lẹ̀. Ọkọ tiẹ̀ táàdì ká yẹ kó nù ìṣẹ̀. Àti omi ẹkún tọ́kọ ẹ fojú ẹ̀ láti káàkiri tó ń gbé obìnrin ilé ẹ lórí. Káàdì mo ojú ẹ nù. Dẹ́gbọ́n mi dànù. Ṣé ọmọbìnrin ò ní pọ́kọ ẹ̀ pé Lambebe pé òun pé káwọn máa ṣe wọléwọ̀de? Ṣé mi ní blackmail orúkọ mi báyìí? Ṣé mi ní paint orúkọ mi lórí àti ọ̀dà báyìí? Ẹ̀rọ ìṣúwàlà ó ní báyìí máa paint síra wa. Mr. Tuji. Mr. Lambebe. Ẹ má bínú pé mo fẹ́ gba àkókò yìí díẹ̀. Ẹ ṣàbùrù. Èmi náà fẹ́ jáde ni o. Ayọ̀ tí mo ta lánàá. Mo fẹ́ lọ wo research pé bóyá ó jábọ́ bí ó kò. Mo á wò pé. Ṣé o sì? Ẹ ṣàbùrù. Ṣé bẹ́ẹ̀ mọ inú ilé wa yìí? Ẹ ṣá mọ inú ilé wa yìí? Bẹ́ẹ̀ni. Mo ti pẹ́ inú ilé. Mo mọ̀. Mo ti pẹ́. Mo mọ̀ yín náà la bá ń gbà ta kẹ́rù wá di ọ̀dà tí a ń. Èmi ni mo ṣe géètì fún yín. Mo ti pẹ́ ju ọ̀bọ lọ inú ilé yìí. Wọ́n ní chief tenant ní. Wọ́n tẹ̀ ní senior tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n pè pa ni. Ẹrù ẹ̀ ló wà nínú store yẹn. Wọ́n ní pẹ̀yìn pa. Àṣẹ àròṣe àfọ̀gbóhùn èyí ni mo fẹ́ rí. Ṣé o sí? Ọ̀wọ́n àgbàbọ̀ ó ní kú tó bá ń ojúgbẹ ẹni ó ń pòwe fún ni ni o. Bí ọba wà ní ayé tó ń wọ́sùn, á jí nídàjí, á wọlé níta wà lórí obìnrin ni o. Ọkùnrin tó bá tọ́jú obìnrin ní ìṣọkùnrin kò wà responsible. Kò wà responsible. Bẹ́ẹ̀ni kò wà responsible lóòótọ́. Ó wá ń tọ́jú obìnrin tó forí ṣe fọrùn ṣe wá dá kí obìnrin bẹ́ẹ̀ kó tó bá nẹ́sẹ̀sítà. Ó yẹ kó ń pẹ́ obìnrin yẹn kí wọ́n pẹ́ lọ́rùn dànù. Kọ́pa. Kí wọ́n pa dànù ni. Irọ́ wọ́n máa fẹ́ yẹ tàgbà ní àwa yìnbọn agapa lọ́tọ̀ ẹsẹ̀ lọ́tọ̀ ìyàwó yìí ni báà wà. Ìyàwó mi. Àjọ nìgbó kéyìn ẹ̀ka. Kí ló ṣe ìyàwó mi? Mo tún fẹ́ sọ àbúrò kò ṣe ìyàwó yìí fọ̀bẹ̀ ìjẹ́yìn ṣu. Ìyàwó mi. Ní ìdálẹ́yẹrú. Ìyàwó tèmi. Ojú mi báyìí ni mo fi rí.
Mr. Lambebe, kí ni gbogbo eléyìí? Fine, April la wà lóòótọ́, àmọ́ a ti kó April 1st náà. Kí ló dé tẹ̀ mú mi l'April Fool? Àti l'April Fool o, fóònù kẹ̀. Ọlápẹ́ náà ìsinmi ni, nínú kọ́mpàdì èmi àti Báyẹ̀jọ wà rè. Ọjọ́ Sunday, ẹ máa gbàgbọ́ bọ́ta pé ká ṣe Sunday o, Sunday tablet, a máa mọ ògóró yóò kẹ́rì ká tó wọlé lọ jẹun. Mo wá wò pé kò tóore, kò jẹ́ dùnmọ́ mi nínú kóbìnrin pa yín dànù. Ìyàwó yín ṣàgbèrè. Ìyàwó tèmi. Bá a wà. Ìyàwó mi. Kò ní reason láti fi ṣàgbèrè. Èmi ẹkùn. Bí mo ṣe mú rè, pọ́kà. Mo ń fún lówó, mo ń fún lóúnjẹ, mi ìdẹ̀ tún fún oorun dùn lórí ibùsùn. Kí wọ́n fẹ́ fi ṣàgbèrè fún? Irú bọ́kùnrin ṣe ọ̀sùn káàkiri, ìgbà mi dáa máa dé báyìí, lánàá báàgì mi làbí kò kọ́dé. A ní oh baby, a so mọ́ yín, ikú ló so mọ́ yín. Kó tó wá tó pa yín, ẹ wá bí kẹ́wù. Ìyàwó mi tí mo fẹ́ ní ṣùlọ́kà. Inú chọ́ọ̀chì mo ti pàdé ẹ̀. Ọmọ pásítọ̀ ni, òun fúnra rẹ̀ gangan tún ni choir mistress nínú church. So wọ́n fi Bíbélì kọ́, ó gbọ́ ọ̀rọ̀ náà ó dẹ̀ mọ̀ yékéyéké. Kí ló fẹ́ ṣàgbèrè fún ọmọ pẹ́ṣẹ̀ ni? Ìyàwó yín. Bẹ́ẹ̀ ni. Àmọ́rò yín dáadáa, gbogbo làkà yín ọjọ́ kó sínú ṣàgò. Àmọ́rò yín, tá a bá ń wíru à ń kọ́ ẹ̀jẹ̀ ń parẹ́, àníyàwó yín ṣàgbèrè, ó dáa, ṣé irọ́ ni mo pa mọ́ yín? Ẹ ti ń pariwo. Ẹ̀wẹ̀ má sọ mí lórúkọ burúkú, bá rí pé irọ́ ni wọ́n pa fún yín. Tí wọ́n ti wí pé iná ń jó lórí omi, lẹ́yìn òwà àgbàgbọ́ ẹni kìlọ̀ kí o bẹ́ wà. Eérú yẹn gan ni mo fẹ́. Eérú yẹn gangan mo fẹ́ kẹ́ lọ kó wá. Kí n lọ kéérú wá. Give me the evidence because ìyàwó mi ò ní reason láti fi ìyànlẹ̀ ọkọ̀ ṣe ṣìnà. Why? From Genesis to Revelation, ohun tí mo sọ ẹ ṣáàjì mo ṣá. Ṣé ẹ̀ ṣinú? Voice tó ń fún ta ni? Ẹ̀yin ẹ kó irú ẹ̀ wá kí n tó believe yín láyé. Kí ló fẹ́ ní pé ó ṣẹlẹ̀? Ò ń béèrè owó mò ń fún ẹ. Ò ń jí mi pẹ́pẹ́pẹ́ lóru mò ń dẹ́ lóru mò ń sámà. Ọjọ́ mẹ́ta. Yes ma, ẹ̀rọ ma. Ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta. Àdúpẹ́. Ẹ̀pẹ̀lẹ́ mà. Ó jàre. Gbogbo àwọn ará ilé ńkọ́. Wọ́n wà. Inú mi dùn láti rí ilé ni wọ́n. Tèmi náà dùn. Kẹ́ni. Ṣé torí mọ́mì tó ń bọ̀ lé ni? Ló jẹ́ ká yọjú sí wa bí? Kò dẹ̀ wá ń ṣe nítorí mọ́mì lọ́tẹ̀ yìí. Ó ní ẹ wo straight school ti pọ̀ jù. Ẹ má worry. Títí ọ̀túnla máa wá kí n ọ̀sẹ̀ méjì mo dẹ̀ máa lò. Záìdí. Ó ṣọ́nà ẹ má wọrí. I can't wait. Ọmọ inú mi dùn. Ṣéyàn lè bímọ kó ní kó máa lọ skul. Ọmọ yìí tó bá ti lọ sí skul yẹn, mo máa bẹ lọ́hùn títí báyìí, máa pé kó tó wálé kó wá wò mí. Ìgbà tí mo tó ní ó dá kókó ṣe kó lè lọ skul kó dẹ̀ kàwé tán yányán kí tó tún fojú mi rí ẹ. Ṣé rọrọ skul bó ṣe rí nìyẹn? Tá a bá tí ìwọlé báyìí láti admission bó tá a bá ti wọlé tán ọmọ wáṣẹ́ orí iṣẹ́ nìyẹn. Ọkọ ẹ̀ ń kọ́. Grandma ẹ̀yin náà mọ̀ ẹ̀ lè bá. Ó ti lọ in fact ó yẹ kó ti dé gan sef but wọn ò dẹ̀ ní pẹ́ mọ́ o. Sórí kì í ṣe pé mi náà dédé wá síbí. Ọmọ ọ̀rẹ́ mi tó wà ní street kejì yín bí òun ló ń sin ọmọ fọ́kọ̀. Òun ni mo fi wá wo bẹ́ẹ̀ la wà látàárọ̀. Pàṣẹ wọn lọmọ wa níwájú ilé ọba kéèyàn kọjá níwájú ilé ọba kó má kọba. Wọ́n mi ẹ̀ kọjá níwájú ilé mi ẹ̀ níjà kò jọ. Ọ̀dọ̀ ọmọ yẹn ni mo wá. Ẹ má wọrí. Ọjọ́ tí wedding ti yín gan báyìí mọ́mì gbogbo àwọn ẹgbẹ́ yín yẹn ló máa wà. Ó ti tán. Gèlè mọ́ sí ló máa tó wàhálà. Oúnjẹ ọmọ ni mo fẹ́ jẹ lọ́jọ́ yẹn mo dẹ̀ máa jẹ kò sí wàhálà òní dààmú lágbára sí Ọlọ́run aráàánú gbà pẹ̀lú ògùn Ọlọ́run ó máa pẹ́ nílé ọmọ mi ẹ̀dẹ̀ máa jọ lóra yín gbó kùtàkùtà báyìí ni kò sí wàhálà ibi ìwọ ni ìwà tiẹ̀ pẹ̀lú tèmi ó bára wọn mu àfi bí ìpè mi ni mo bí ẹnu iṣẹ́ ọmọ ló ń ṣe fún mi ìwọ náà lágbára Ọlọ́run àárọ̀ mọ̀ dúró tó máa ṣe dáadáa fún ẹ lágbára àṣẹ Ọlọ́run ò ní pa sánlé ọmọ mi lágbára Ọlọ́run. Ó ga ọ ẹ ṣé mọ́ mi dúpẹ́ gan inú mi máa ń dùn gan tí mo bá ń rí yín báyìí. ó di dandan. ó tẹ táwọn àdúrà àwọn èèyàn wọn máa tó lẹ́sẹ̀. aládùúrà ni mọ́ mi. bẹ́ẹ̀ ni oyè tí mo jẹ nìyẹn. ẹ ra mọ́ mi ẹ jẹ́ kí ni jíjẹ bá. wọ́n bẹ̀rù oúnjẹ táwa jẹ níbi tá a lọ kò máa ń ṣe kékeré. ẹ wà ní jẹun nílé mi. òun rèé oúnjẹ náà tún dì fún mi dání yìí. kódà mo lè sọ pé tí n máa lọ kí wọ́n gan gbé inú ẹ̀ pé owó tọ́. ó dẹ̀ máa dùn o. ọ̀rẹ́ mi ló ń ṣènáwó. àwọn àgbàdá ráìsì yẹn wọ́n máa ha ọ̀nà ìsàlẹ̀ yẹn ṣẹ̀ wá bẹ̀. bó ṣe máa jẹ́ nìyẹn wo kò ní dààmú torí bí mi ṣe bọ́kọ̀ ẹ̀ léyìí jẹ́ kí wọ́n máa lọ kò sí wàhálà. sábà mi kí ẹ pẹ́ fún wa ẹ̀ ní kánjú lọ o. mo mà ti fẹ́ gbàgbé. kí ni ẹ. jókòó.
Mo kàn fẹ́ bá ẹ sọ̀rọ̀ kan ni. Olùwà àtọkọ ẹ̀ ilé ń ṣe sáìrọ̀ ọmọ bí yín. Because kíní yìí ó bà mí nínú jẹ́. Torí pé nígbà míì gan àti wá bíbá ẹ̀ ó máa ń ṣe mí bákan tí bá dé bíbá ó yẹ káwọn ọmọ máa jáde lọ́tún lósì kan jáde sí mi pé grandma kínú mi náà dún kí n kó wọn mọ́ra. Èmi náà fẹ́ rọmọ ọmọ mi. Ẹ jẹ́ kí n rọmọ ọmọ mi kínú mi dùn kí lẹ̀ ń ṣe ń pa ẹ̀. Ó yẹ kẹ́ jẹ́rìí mi pé mi náà lè dúró. Mò ń sapá mọ́ mi. Omi ló pọ̀ jọ̀ka lọ. Kódà àná ni mo ṣẹ̀ṣẹ̀ parí àwẹ̀. Ẹ kúkú mọ̀ mi spiritually nínú òṣèré. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n máàkì àdúrà máa gbà lágbára Ọlọ́run. Wàá finú ẹ̀ soyún, wàá fẹ̀yìn ẹ̀ gbọ́ ọmọkàn nílé mi. Pẹ̀lú àṣẹ Ọlọ́run mo máa wá sí bíbá ẹ̀ tí màá wá kó ọmọ. Ìbejì ló máa kọ́kọ́ bí fún mi pẹ̀lú ògo Ọlọ́run. Máàkì mo ya dìde kó jókòó. Ìfẹ́ lè mi ní. Mr. John, thank you so much. I'm very, very grateful. Báwo, thank you. So tomorrow? No problem. I'll be expecting you. I can make sure that I was more funny and down. Because my phone, more game. Trust you. And to fún mi ní nọ́mbà ìwọ̀n. Ó pé ó ń jà. Iṣẹ́ méjì mama. I will have it. No problem. So tomorrow? Yes. Tomorrow. Yes. I'll be expecting you. No problem. All right. Take care. Bye. Ẹ bá mi kílé o. No. So ẹ má pẹ́ lọ́la yẹn. Ṣé ti gbọ́? Bye. Thank you. Bye. Ó dàbọ̀. Yeah. Take care. Hello. Ẹ máa gba ṣe ayé mi. Ẹ máa fi ṣe ayé mi lóhùn. Ẹ kí ló ń ṣe ọmọkùnrin báyìí? Kí ló ń ṣe ọmọkùnrin tí mo ti fún signal pé mo ti wà bí báyìí? Káàró odò ká sùn kí ara lè fẹ́ mu. Kódà kò sí wàhálà. Mr. Lamibe. Mr. Tuji. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Eru ti dé. Eru. Báà wà, ẹ̀yin lẹ́ni kí n kéru wá o. Mo ti kó dé o. Ẹ̀mí ni ẹ serious. Tí màá kó fún ilé ní ẹ pa mí dànù. Ṣùgbọ́n fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ yín. Ṣé ẹ ní àìsàn fún págígà? Ìfún agíga bíi ti. Tọ́nu máa ń ṣe wọ́n. Ṣẹ́jẹ̀ yín ò rú sókè. Ṣé òótọ́ nìkan tẹ̀ ń sọ ni? Ìfẹ́ kẹ́ collapse ẹ jókòó. Ẹ farabalẹ̀ o. Ẹ farabalẹ̀. Ẹ sáré kiri bí ewé tí omi. Evidence tẹ sọ pé ẹ nínú ọ̀dà. Ẹlẹ́dàá mi. Eru yẹn mú ní kẹ́ kó wà. Èmi fi kẹ́rù dání. Bóyá ẹ ti ṣe yàn mọ́. Máa kẹ́rù lẹ́yìn lọ́wọ́. Ṣùgbọ́n ẹ wà bẹ̀ kẹ́ẹ̀fù. Ohun tó ló bá dé égbùdọ̀ rẹ̀ ta o. Ìyàwó mi tí mo mọ̀ mo jẹ́rìí ẹ̀. Ṣé báyà yín kì í? Ní nǹkan kan pẹ́rẹ́. Ẹ náà ní àìsàn kankan. Ẹ ní àìsàn fúnpá. Ẹ ní dẹ̀jẹ̀ rúru. Ẹ má collapse o. Àyọ̀rọ̀. Mi nìyẹn mi lóògùn wàhálà. Irọ́ àní ẹjẹ́ ìwé evidence tẹ̀ sọ. Eru náà dà. Ṣé ṣọ́ọ̀pù ẹ̀ mú un lóhùn? Ìyàwó mi tí mo mọ̀ mo jẹ́rìí ẹ̀. Ìfẹ́ mi ni. Ayé mi ni. A ní ẹ ti ń ṣẹ́ mi. Ohun yín gan ti ń le jù. Mi ní kérú lé lọ́mọ. Eru tẹ̀ sọ̀rọ̀ eru. Mi ní kérú lé lọ́mọ. Máa kérú mi padà. Irọ́ ẹ̀ má ṣe jẹ́. Kò fẹ́ gbókò èèyàn. Irọ́. Kọ́ máa dòdú ẹ̀ lò dá lérú. Ọ̀rẹ́. Mo sọ fún yín, ohun yín lókè jù. Ó lókè ẹ̀wù rẹ̀ gbà lọ́wọ́ mi. Ní màá ṣe mú ní ohun mi pẹ̀lú ọkùnrin. Ṣé rí màtílímù tẹ̀ ń pariwo yìí? Màtílí ó lé àhòmù ẹ̀ tó ń fọwọ́ sọ̀yà inú jẹ̀ máa ń bí mi. Ikú máa lóbìnrin o. Ìka máa lóbìnrin o. Onojú. Tíyàn bá rí ejò tó bá róbìnrin yẹn kó pa obìnrin yẹn kó fi jòlè kó máa bá tiẹ̀ lọ ni. Onojú nù wọn. Àwọn obìnrin gidi wà. Bẹ́ẹ̀ jẹ́ làwọn obìnrin gbàǹgbà wù tó wà. Tọ́pẹ́ tọkọ bá ń ṣe fún báyìí kò ń tẹ́ wọn lọ́rùn. A tún nẹ̀fẹ̀ síta wo bí ṣẹ́ ti rí. Ìyàwó mi rẹ̀. Mo mọ̀ ẹ wo bí. Má pẹ̀lú ilé ní. Ẹ̀wá. Mo jẹ́ béèrè pé sẹ́nu yín bò. Ṣé lè ṣàwọ ẹnu ẹ̀ náà máa ṣe? Òun la gbé ń délé dì ní ìsinyìí o.
kọ́kọ́ yín lábẹ́ nísìn òun lẹ̀ pariwo ó tó ẹ ti rí nìyẹn nítorí bá dé gbọ́dọ̀ níta mọ́ ó ní bọ́ ṣe ń ṣe wọn bàbá mọ́nímọ́ní bàbá mọ̀yànmọ̀yàn wọn ni mo bá rí báyìí àgbáyé ìgbà yọ sí wọn èmi tí mo bá ṣekún kò síyàwó tọ̀dọ̀ tèmi o èmi fẹ́ kẹ́kún dànù ni torí ẹni tó wò sùn ọkùnrin tó wò sùn tó kù lé ẹ̀ tó wọnú matrimonial tẹ́ ẹ pé inú bẹ́ẹ̀ tí tó bá ń kun ìyàwó yín láìsí lábàtí ọ̀ lórí flagbush tó jẹ́ ìyá pálọ́tọ̀ tó yẹ ẹni ìyàwó yín tó ń kọrin tó jẹ́ ìfohùn tó fi ń kọrin fún yín ó tó fi ń kọrin fún ọkùnrin mi kò ní bá a ṣe máa ṣe ẹ má para ẹ dànù farabalẹ̀ bá a ṣe máa rìn máa gbé yín débẹ̀. báwo la ṣe fẹ́ rìn. ẹ ṣe báyìí tá a máa ṣe lè pẹ́ ẹgbẹ́ jẹ èmi ayé kí ni mo wá ṣùgbọ́n arúgbó rẹ̀ mo gbé dàgbà ó yá. kí ló ń tẹ̀ ẹ́ ṣé kò ń ṣe pé. ó wà lára ẹ Champions League match náà fẹ́ play lálẹ́ yìí òun ni mò ń wo táìmù náà fẹ́ gbá àti kìíní gbọ́dọ̀ àgbọ̀nà gba ló bẹ̀rẹ̀ sí ní yẹ fóònù mi wò. mo fẹ́ wò dáadáa ó wà lára ẹ jọ̀ọ́ ẹ má gbé kinní gbẹ̀yìn mi o. lest I forget. báwo ni ọ̀rọ̀ computer program ẹ̀ ń bolẹ̀ bàdé. Your wife is a different woman now. Yeah. Honestly, a ti ṣiṣẹ́ gan-an. Ó ti lọ fún àfáà. Ó ti lọ fún. In fact, the guy is very good. Ọ̀pọ̀ yẹn máa good gan nìyẹn. Ọkọ mi, ó good bàjẹ́. Ó good bàjẹ́. Bọ̀bọ̀ is good, èmi kò expected. Wow. Tí bọ̀bọ̀ ìbá ń kọ́ mi báyìí. In fact, ẹ̀rù gan máa ń bèèrè mi gan pé ṣé èèyàn lélẹ̀ yìí. Bọ̀bọ̀ is good jù. Ó wá ní ìjẹta. Throughout last week ó wà o. Ìjẹta ó wá. Ó pẹ́ dáadáa ńgbà tó wà o. Yes. Ó pẹ́ dáadáa. But kò wá lánàá. Ó fi àná yẹn rest nílé. Kò wá lánàá. Ó ti wálé ni. Ó tún máa wálé ni. Bọ̀bọ̀ yẹn gan surprise mi, ó tètè dé o. Láti dé láti bí àárọ̀ ni. Àárọ̀. In fact, ó ṣe lọ sí ni. Ìyẹn ó ṣe wá lọ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ tí mo ṣẹ̀ dé ìlú ṣẹ̀. Ó lọ nírọ̀lẹ́. Ó wá ní ìjẹta. Ó wá ní. Ó wá fi yẹn lẹ́ jàre, let's go inside. Come on, take your babe. Mo ti sún oúnjẹ now. Baby, I'm all yours, but for now, mo wà ní Sarah. Now. Sarah. Ayé mi o. Kò ṣe gbogbo ìgbà tí wọ́n bá ń gbàwé náà lè máa ń wà ní Sarah. Ọkọ mi ti pa mí. Kò ń ṣe mi ló ń bá play ring. Ọlọ́run àjọba wọlé ni. Mo wà ní Sarah. Sarah kí ni to your wife? Sound drop. Ìṣòro tí ẹ jẹ́ ká fi yẹn lẹ́nu ṣèbí lè lájọ wà. Ilé lèmi àtẹjọ́ máa ń sùn. Kọ́kọ́ lọ fún mi lóúnjẹ náà, at least máa ṣáàjẹ̀ jẹun sínú. Mo wà ń leave ń sìn o. Okunnu ni màá fi gbé tì. Mo wà ń leave ó lọ wá mo ti gbọ́. Okay, let's take it together. The shower. Irọ́ mo fẹ́. Sound drop. Mo fẹ́ jẹun náà. So everybody toilet is on the face. Toilet? No. Only a long point. Thank you. No problem. Thank you so much. I really appreciate it. God bless you. Yeah. No problem. Tomorrow. Are you coming tomorrow? Okay. I'll be expecting you. Regards to everyone. Thank you so much. Bye-bye.
rogo. Oh, honey, báwo ni? Ẹ kú àtàárọ̀. Yes, dear. How are you? I'm fine. I'm cool. Yes. I'm fine. Yes. Yes, I'm coming, dear. My love. Honey. Ayọ̀mí. Báwo ni? Báwo ni? Báwo yóò pọ̀ jù ṣá? Nọ́tàtọ̀. Ayọ̀mí. Yes. Àmúdẹ ń pè é mo tún fà ẹ̀. O já owó mi lọ wọlé lọ. Kí ló lọ ṣe mi lé? Sorry, mo rántí pé mo kó àwọn aṣọ tí mo kó láàárọ̀. Mo spread ẹ̀ sórí bed. Mo dẹ̀ mọ̀ pé bàbá mi fàṣọ ìwà wọ yàrá. Bẹ́ẹ̀dì rough. Very. Wá lọ clear orí bẹ́ẹ̀dì kó lè tún tẹ́ kó lè neat. Yes, ó ti rough. Yeah. Ó mọ̀ pé mi láìkí kí n máa dé kí n máa bá bẹ́ẹ̀dì ní ó ti rough. Yes, now. Mo lè neat bí mo ṣe fi sílẹ̀ nígbà tí mo lọ láàárọ̀. Exactly. Mo mọ nǹkan tí mo fẹ́ ábàbí púpọ̀ wàhálà. Bí mo ṣe ń wọlé bọ̀ nísìnyí mo rí wọ́n tó fẹ́ ga ẹ̀kọ́ tó dàbí ẹni pé ó sì ń báyìí ó wá ń ṣe dread. Orí my lord, ó kìkì mo ti ṣàlàyé ni. Dáàtútọ̀ tó máa ń train ní kọ̀ǹpútà. Mo sọ fún ẹ. Obìnrin lọ sọ fún mi pé fẹ́ràn máa kọ́ ẹ ní kọ̀ǹpútà náà. How come bọ̀bọ̀? Má bínú. That lady tó fẹ́ wá train mi láti jọ negotiate. Ó sọ pé wọ́n transfer wọn. Bọ̀ ìgbà tó wá sọ fún mi èyí ni mo ṣe mistake. Ó yẹ kí n ti sọ. Má bínú. Àbí bí mo ṣe rí bọ̀bọ̀ sí. Bọ̀bọ̀ yẹn ó ga báyìí. Ó mọ́ra báyìí. Àbọ̀bọ̀ yẹn ga. Kò fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ rárá. No, màbẹ́ ló máa jọ. Ṣé mo kọ́ pé kọjá lára mi báyìí mo wọ̀ sáwò pé àbọ̀bọ̀ giant wo ló kọjá lọ báyìí. Yes, you get it right. Bọ̀bọ̀ ni obìnrin. And that guy is good o. Obìnrin ló yẹ kó wá kọ́ ní kọ̀ǹpútà. Ẹ̀yin ọ̀rájẹ̀. Láti bọ̀bọ̀. Ọ̀rájẹ̀ yìí jàre. Rose ọ̀rẹ́ mi tó ń dán. Tó dán tún lè wà láì. Ó lè ṣe. Inú mi ò dùn. Mo kọ̀ ọ̀rọ̀ tọ́lọ́ mo ṣe wá. Ọ̀rẹ́ tèmi. Ó kàn jẹ́ pé mo ti dà sí ẹ lára torí téèyàn bá wá náà òkú kí yàn di òun kúrò nílé ọkọ ẹ̀. Bóyá tó ráwọ̀ òkú dẹ̀ tí ń máa rí mi. Ọlọ́run á ṣètò ìdáfọ́ wa náà. Má bínú. Ó ti tó ṣàlùjẹ́ dẹ̀ wà. You're fine girl. Beautiful baby. Oh, I'm so sorry. I'm sorry. In fact. Kí ni mo wá fẹ́ fi ṣọ̀rẹ́ mi lálejò? Kí ló fẹ́? Mo dá. Kí ló ṣe ẹ́? Mo ti ń rí bóyá ṣe látẹ̀kùn. Ọ̀rẹ́ mi. Pẹ̀lẹ́ kí ló ṣẹlẹ̀? Mo ti fẹ́ wá rí ẹ o. Mo ti fẹ́ wá rí nǹkan tí ń ṣe mí o, mi ò understand o. Sórí bí mo ṣe dákẹ́lẹ̀ nǹkan yẹn, inú mi ń gbóná láti inú. Sórí bí ẹgbẹ́ báyìí, tó bá ti wá ń gbóná tó ń gbóná yẹn. Kí ni ìyá kan? Kìkì mi bá dùn mí. Ìyẹn ló wá ń kó mi láyà sókè. Menstrual pain ni. Menstrual pain ló máa ń ṣèyàn bẹ́ẹ̀. Ṣé kò ṣe ẹ́ rí ni? Bí menstrual pain ṣe máa ń ṣèyàn nìyẹn. Menstrual pain? Ó ti gbàgbé pé gbàtà wà lóṣìṣẹ́ ògùn máa ń fi gbogbo yín ṣe ẹ̀yẹ́ ni. Wípé mo ò ní rí. Gbà mí ọ̀rẹ́ mi. Mo ṣe ìrántí ni, ó runú ló tún máa ń ṣèyàn bẹ́ẹ̀. Ó máa ní láti lọ sí hospital tó bá dọ́dọ̀ doctor tó bá explain fún ọmọ àmọ́kọ́ tó máa fún ó runú. You are right. Ìgbà wo lọkọ mi á dé báyìí o? We have to go today because mi gbọ́dọ̀ fejò sórí òrìlé sùn. I think you are right. Bẹ́ẹ̀ kò mi láyà sókè. Mo ti fi bẹ̀tà báyìí. Kí ni kí n ṣe fún? Kí ni kí n fún ẹ? Kí ni kí n fi ṣe lálejò? Tí n bá rí yín aláfọwọ́gún pẹ̀lú ọ̀fọ̀ rírò. Mr. Lamebe. Èmi ni Mr. Túnjí ẹ wá. Ẹ yọjú sí mi. Mr. Túnjí. Mo ṣáà gbọ́ Mr. Lamebe ìdẹ̀pẹ̀ ilẹ̀ máa ń pè mí ní Mr. Lamebe ṣé o sá? Òun náà mú kí n bá rí i. Kí ló ṣẹlẹ̀? Mr. Lamebe, èmi máa lọ pé ìjọ karùn-ún. Ṣé a fẹ́ sọ wá jọ ni? Ìjọ karùn-ún nǹkan tí bàbá sọ.
ẹ̀dẹ̀ mọ̀ wípé wọ́n ní pé tí èèyàn kankan ò bá lo kíní yẹn lára ìyàwó mi tó bá máa fi péjọ́ keje ìyàwó mi máa kú mo lè nífẹ̀ẹ́ ìyàwó mi gan-an. ẹ ṣọkùnrin ọkùnrin kò tí ì kùnà èmi lè máa blend yín tí máa discard yín tí máa sọ yín dọkùnrin gidi tí máa tú gbogbo láti yín ṣe ṣé tó lọ́dọ̀ ìyàwó yín ẹ ti wá ń gbọ́ káàkiri báyìí tí bá ti parí iṣẹ́ èmi wà ní ilé mi pé kí n kó àwọn aṣọ mi tó ti dọ̀tí kí n ṣe morning devotion aṣọ kí n lọ fọ kí n fi ṣe morning devotion ṣàpèmí ọ̀nìyàwó ẹ ti wá kọlẹ̀ mọ̀ mi lórí ìfúró ọ̀rọ̀ ìyàwó ó bẹ́rí sí i. ṣé bá ti gbẹ́rù sí lára. mo tún wá béèrè lọ́wọ́ ẹ̀ lẹ́nu sí bí mo ṣe wọlé bí mo ṣe dé báwo ni o lẹ́sìn nǹkan ó ní tíṣà tó wá kódà ó ṣẹ̀ṣẹ̀ lọ ni tíṣà yẹn tún wá sínú ilé mi lénìí ní matrimonial home mi wá báyàwó mi again. mo tó bá sùn nínú ọ̀rọ̀ yìí ni matrimonial room àníkẹ́fì matrimonial lẹ̀. ẹ̀rù ń bà mí ni tó bá fi máa péjọ keje lára ìyàwó mi tí wọn ò bá lù ú ó ṣeé ṣe kẹ́lẹ̀ nígbà lọ́dọ̀ tòun mi ìdẹ̀ fẹ́ kókó you know I love my wife so much. tíṣà yẹn tó padà wá bí ohun tó mọ̀ ọ̀jẹ̀ ló máa padà nù olúfà ló fà á iṣẹ́ burúkú ni ó ń fà mọ́ra ni kó má gún a máa sisi gbogbo ara rẹ̀ tó bá jẹ nǹkan tẹ́lẹ̀ ẹkùn á kọ́ lọ bàjẹ́. ṣeṣe wọn ṣá confirm. èèyàn ṣiyèméjì lórí oògùn o bí èèyàn bá ṣiyèméjì lórí oògùn kò ní gbéra tán ẹ má ṣiyèméjì. mi ṣe yìí méjì. alẹ́ gbéra ṣé bí ọjọ́ kìnìún àná tó mọ́ ọmọ yẹn lọ ilé rí ọlọ́jọ́ méje ni tó bá pé ilé wọn ìgbé burúkú ó sì máa nà rí máa mú mi ìní ó lè ní máa jẹ kọ ẹgbẹ́ ìjàdí láyé ṣáàtì ìkọ̀dé méje tó bá lù ẹ́ dáná sọ mí kó má gùn náà ní tó máa padà nìyẹn. ẹ kẹ́ ń tún padà lọ bá kí fọwọ́ra lára kí n bá ṣeré kí wọ́n mọ̀ pé wípé. ìdá àjẹni fẹ́ rí ẹ̀kọ́ sí wàlẹ̀ èmi náà mi nù pẹ́ mi lọ fọ́ṣọ tí bá ti wá dé máa pẹ́ máa lọ mú burúkú. má bínú ẹjọ́ torí Ọlọ́run. mo ti bínú má sọ mi di bàbá ìyá nígbà tó sọ pé àmọ̀ ń bẹ́ẹ̀ lọ́bì kan tí mo ti múra tí mo ti kónú agbádá tí mo kàn dúdú bí àlùbọ́sẹ̀ eléwé látòrò máa bẹ̀ sí retí ẹ̀. ṣe bẹ́ẹ̀ dáàdì mi tẹ́ bá mọ nǹkan tó ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ẹ̀yin gan-an in fact ẹ̀rù abáyìn. kí ló ṣẹlẹ̀. bí ilé kẹta sọ́dọ̀ wa ọ̀rẹ́ mi kan dẹ̀ ń gbé inú ilé yẹn so wúmà kan wà ń bẹ̀ wúmà yẹn ni wọ́n náwọn kan bá sọ̀rọ̀ ọ̀fẹ́ tí kò gbà wọ́n dẹ̀ lè ní mágùn ọkọ wúmà yẹn ò dẹ̀ sí around nígbà tí ọkọ ẹ̀ máa dé tọ́jọ́ máa ṣe kíní mọ́jú báyìí má yẹn kú ní àná mọ́jú méèní ó kú bẹ́ẹ̀ ni. mágùn ló sì pa. Ọlọ́run. kíní ti pọ̀ ń ta ó pọ̀ ń ta kọ́ ló ń ṣàánú wa. ẹ dẹ̀ mọ̀ pé kíní yẹn kò wá jẹ́ kó yá mi lára láti wọlé kí n lọ wọṣọ kí n jáde mọ́ mo nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn mọ́ mi. mágùn. bẹ́ẹ̀ ni. n ta pè lóògùn ni mágùn oògùn ó tún wá gùn rẹpẹtẹ mágùn méje ló wà méje bẹ́ẹ̀ ni májẹláwà máfòkọ́tà mọ́kànlódò alákùkọ olókìtì méje ni ṣùgbọ́n bó ṣe wà náà tó àwọn èrè wa ọlọ́mọ mú àwà mọ́gùn kan ní òtò ní òtò àwà ìláyé bá a bá róbìn tó ní mọ́gùn báyìí ó ní báyìí ṣe àbá wọ́ òkè ni tá a bá wọ́ òkè tán tá a ṣe tán a tún dá padà méje bẹ́ẹ̀ ni ṣé bó ti kú kò sí wàhálà kọ́ ló ń fọ̀rùn kẹ́ ìyẹn ti lọ ká ní ò tí kú sìn a lè pé nǹkan tá a lè ṣe ó ti kú kọ́ ló ń fọ̀rùn kẹ́ tẹ́ máa fi mẹ́gùn sára obìnrin omi àlùjọ méje omi ìjọ kẹta omi ọjọ́ kẹta wá ní pé mọ́ fòkọ́tà tọ́bẹ̀ fòkọ́tà àwo lọ́nu ẹ̀kọ́ ni ó dá kọ́tà kọjá ní o àwo ti lọ ẹ̀rù ẹ wà lọ́wọ́ àwa. àwọn èèyàn burú ṣá. ní tí mo jogún nù ká ní irú nǹkan bá wà lọ́wọ́ ẹni á mọ̀ ní nǹkan tó máa ṣe kí ló ń sàwọn ajá ẹ bá fọwọ́ ajá lóúnjẹ. olórí burúkú mo ń sáré lọ gbẹ́ni sọ mo ń gbọ́dọ̀ jáde. ẹ ní ẹ̀rọ ẹ̀. tó dájú jù. ìwọ lọ́nbọ̀láyé wa lọ báyìí máa ṣàánú dájú mi tẹ́ bá mọ bí màá yín ṣe náìsì tó. ìyẹn ti lọ ká ní ò tí kú sìn a lè pé nǹkan tá a lè ṣe ó ti kú kọ́ lọ́ fọ̀rùn kẹ́ yá máa lọ bí tá a fẹ́ lọ. dáàdì mi ẹ má jà lọ irú oògùn tẹ ló wà lọ́wọ́ yín pé anybody tó bá ní mágùn tó bá fún báyìí ara ẹ máa yá ẹ fún mi. kí n fún ẹ. bẹ́ẹ̀ ni. ọ fẹ́ máa ṣèṣekúṣe ni.
tó bá yẹ pé mo ní irú ẹ̀ nílé nìsín máa yẹn náà ìsì débi pé ṣé bí màá fún màá gbẹ̀mí ẹ̀ là. ọ̀rọ̀ tí wàá ń tó sọ yìí o torí àwọn bàbá tèmi tán fún mi tán bá fún mi kí mo fẹ́ dé bá àwọn àgbàlagbà jọ nǹkan wà tó yẹ pé wọ́n ní nǹkan dáadáa lọ́wọ́ wọ́n gbé mọ́ra títí wọ́n fi lọ wọ́n gbé lọ nù ṣùgbọ́n àwọn àgbàlagbà kan wà tájà àgbàlagbà jọ bí irú àwọn bàbá tèmi àwọn tó bí àwa nígbà táwọn ní wọ́n pé tó ikú òdòjọ́ àrùn òdòsù wọn ẹgbà mo dání kò sí tí mo fi ṣe ṣùgbọ́n wà ń lé digbí ó wà lé mo lè fògùn ẹ̀ sọ́rí mo ń bọ̀. Ó jẹ́ mi ṣe dá padà ni. Lọ. Wo ibi tí o bá ti sí ilẹ̀ láti ń jẹ sórí ìgò ńlá ni ọmọ kan bù díẹ̀ báyìí fún ẹ etí mo bù fún ẹ kọjá èèyàn lòlò fẹ́yàn ọgbọ̀n kọjọ́ ìdérí ẹ̀ lásán lẹ́bù tẹ́bí fi sẹ́ni ẹlẹ́nu tó bá yẹ kán tó ẹnu ẹ̀ tó pò pọ̀ tó bẹ́ẹ̀ lọ tó bá lè kán tó ẹnu ó ti dé sálẹ̀ kù. Lélẹ̀. Ó rè. And in the sixth day, I can explain. I can explain. Todo. It's high time, Kinjero. It's a high time, Kinjero. Èmi ni mo fà. Èmi ni mo fà. Inú rẹ̀ àbí? Inú yẹn tún ti ń rẹ̀. Yes, ó ń gbóná. Ó ń rẹ̀ gan. Láti inú. Ọjọ́ kẹfà. 6th day. Ọjọ́ kẹfà. Ọjọ́ méje. 7 days. Talk to me. Jẹ́wọ́. Máa jẹ́wọ́. Túnjí. Máa jẹ́wọ́. Túnjí. Ó lè fowó jíjẹ kó bá ra ẹ̀. Fi kó bá wọn lọ́mọ. I was made to believe wípé that guy tó kọ ẹ ní kọ̀ǹpútà yẹn ó ń bẹ lájọṣepọ̀. Mo gbọ́. Túnjí ti parí. Lábẹ́bẹ́ mi tó bá wà kò máa ní dáa fún ẹ. You are telling me something. What happened? Lábẹ́bẹ́ ló sọ fún mi pé títà yẹn ń bá ẹ lájọṣepọ̀. Lábẹ́bẹ́. That toast. Ó sọ fún fẹ́fẹ́ mi. Lábẹ́bẹ́ tó ṣe. Ẹ̀rọ fi ṣọ́ọ̀bù mi ọmọọṣẹ́ mi ti jáde lẹ́sẹ̀. Lábẹ́bẹ́ sún sẹ́yìn. Irọ́ àní ká má ṣe wọlé wò. Ṣé fẹ́ bọ̀ mí mọ́ bí ni kí ló ṣẹlẹ̀ gan? Wọ́n rò pé bí mi ṣe wà ẹ̀ èmi ò níyàwó ilé ká má ṣe wọlé wòde kájọ máa kọ́ mọ̀ lùdò kí kájọ máa núra wa lóúnjẹ ẹ̀mí. Èmi àti ẹ̀yin. Èmi àti ẹ̀yin. Bí mi ṣe wà yìí mo lè tọ́jú ẹ̀ workshop mi rè. Kò máa ní yẹ lábẹ́bẹ́ mi tó wà ó. Kò máa ní dà fún. Sẹ́mi lábẹ́bẹ́ tó ló tó ṣe yìí ló mú mi lọ́lé babaláwo. Tí mo fi máa kú sí ẹ lára. Todo love. Ìfẹ́ mi. Yes, honey. Ayé mi. Ẹ̀mí mi. You're back. How are you? Pẹ̀lẹ́, ṣé òun yóò pa yín ṣá? No, not at all. Sorry. Bí mo ṣe ń bọ̀ ìtọ́gbọ́n mi, mo wá ní kí n lọ sí ọ̀nà ẹ̀gbẹ́ yẹn kí n sáré tọ̀ because mo lè má lè mú mọ́ra kí n tó wọnú toilet. Mo wá rí pé àwọn aṣọ tí o fọ̀ sá síbẹ̀ yẹn, atẹ́gùn ti fẹ́ gbogbo ẹ̀ jábọ́. Òjò yìí ti ṣú tó tọ̀bọ̀ kitchen tí mo wà. Jẹ́ kí n sáré kà. Mo ń bọ̀. Pẹ̀lẹ́. Yeah. Pẹ̀lẹ́ love. Yes, dear. Okùn ẹ̀mí mi. That's mine. Okùn bá pààrọ̀, ọwọ́ pa. Ayé mi. Yes, love, I'm coming. Má pẹ́ wọlé kójò má pa ẹ́ o. Okay. Sorry, fine. Ọjọ́ méjì lọ fún wa. Àtúnṣe ti bá tèmi. Fine. Èmi lọ́jọ́ kẹfà. Mo ready láti kó. I am ready. Màá kó mágùn. Let me sleep with you and let me.
Ṣàmẹ́ afa sórí ilé ayé ta wà yìí. Ayé dùn ó dùn jẹ jìyà lọ ó parọ́. Ṣé wá rí ìyàwó mi Sùlíà? Sórí mi ìmọ̀ bí ìyá Sùlíà ni mo fẹ́ o. Bí ìyá Sùlíà ni mo fẹ́ o. Láàárín oṣù kan Sùlíà máa sọ fún mi pé ọkọ mi ò fẹ́ lọ kí màmá mi tó bá dẹ̀ lọ ọ̀sẹ̀ méjì kí ló ń wá kiri. Ó nífẹ̀ẹ́ màmá ẹ̀. Ṣé wá nígbà kan ló jọ mí lójú máa ń rò ó. But ó kò dẹ̀ kọ́nà mọ̀kàn nípa opportunity ló ń fún mi yìí. Mo jẹ́ rí ẹ̀. Bó ṣe ń lọ ìkòwò ọjọ́júmọ́ kọ́ ni màá máa jẹ ráìsì àtàmàlà. Èmi náà jẹ dòdò máa jẹ ráìsì. Mo need assignment gidi. Káyà mo ń wá ọmọ. Ṣé tí máa ti mu ọtí ìtàn níbi àpàlọ́ wa ta máa ń jókòó sí àǹgù wa yìí. Máa lọ sẹ́gbẹ̀ẹ́ lọ yẹn. Ọmọ tí máa kì mọ́lẹ̀ lálẹ́ yìí. Ó yá lóṣù mi o. Yé iṣẹ́. Ọ̀gbẹ́ni ṣá máa rọra o. Hello sister. Hello sister. Ẹ ká sọ ṣé ẹ bá pa ẹ jọ mo fẹ́ rí sísà. Yà ẹyin fáwọn balẹ̀ ṣé ẹ bá pa Ayọ̀mídé lórúkọ mi. Bébì lórúkọ mi. Ẹ jọ mo fẹ́ bá yín sìn máa gbé oúnjẹ méjì. Ìsúlàlà mo bọ̀. Adé ọdún ẹlẹ́dàá ń gbọ́ ọmọ yẹn gbàbẹ̀ lọ́wọ́ kan assignment yìí ó wà sáré. Àárín àdìtà ṣùgbọ́n ṣá máa lọ kó nǹkan. Baby, ọ̀dà ṣé wàá pa. mo ò ní choice. Mo ò ní choice, I'm fine. Lábẹ́bẹ́! Lábẹ́bẹ́! Ta ni ẹ? Lábẹ́bẹ́! Ta ni? Lábẹ́bẹ́! Bọ́sítà. Mr. Tuji. Ojú ìkọ́rẹ́ lọ́wọ́ jù. Lábẹ́bẹ́! Ariwo tí mò ń gbọ́ jà pé ẹ lè pè mí ní lámbébè. O expect kí n fi Mr. síwájú orúkọ ẹ̀ àbí? Ẹ respect mi dáadáa. O retí Mr. Lábẹ́bẹ́. Ojú ìdàbí ojú náà lọ́dẹ. Ojú wa rán wọ̀n bí ọ̀wọ́ alágbẹ̀dẹ ṣé ó sì o. Èní ló pé ọjọ́ kẹfà. Ọ̀la ló máa pé ọjọ́ keje. Ìyàwó mi ò gbọ́dọ̀ kú o. Kò lè kú. So, tíjà lásán tó wá kọ́ ìyàwó mi lẹ́kọ̀ọ́ nulẹ̀. Òun ló pa á fún mi pé ń bá ìyàwó mi lájọṣepọ̀ tó jẹ́ kí n fi ìwà àwọn ẹlọ lé mágùn sọmọlọmọ lára. Mind you, mo ti sọ fún pé wọ́n lè kú ẹ̀dá. Pé wọ́n ló jẹ́ kí n fi mágùn sí lára. Ó gbọ́dọ̀ kú o. Wọ́n ṣe é ṣe wọléwọ̀de tó ń jáde tó ń wọlé ni mo rò pé kò lè dá kí irú ọmọkùnrin tó rí lọ́gọ́lọ́gọ́ bí ẹja tó rí kòkó dáadáa kó pa yín dànù. Ó ṣàjọ ń wọlé ìgbà mi aláàgùn bọ́ta. Tíyàwó mi bá kú. Kò lè kú. Tíyàwó mi bá kú. Kò lè kú. Ilé ajó. Olè ajá. Ẹyẹ burúkú aké gbèrègbèrè lọ́dẹ. Ohun burúkú dìgbò. Ó ìṣeré. Okùn asúnmìbà. Okùn asúnmìbà. Ẹ ń tọ́ níjà wà lọ bẹ̀rẹ̀ bẹ́. Lẹ́yìn ìyàwó mi, máa kọ́kọ́ pa ẹ́. Wà á kú. Èyí ó dé wọ̀. Bàbá kékeré á kú. Màá wá lọ sí báràkì máa lọ tí wọ́n fáwọn sójà. Gbogbo ẹni tí wọ́n bá ti mọ̀ mú ẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní bá mi yìnbọn pa wọ́n. Ìṣẹ̀lẹ̀. Mr. Lamiba, I love my wife. Ẹ sọ bẹ́ẹ̀. My wife was not fornicating. Orin tẹ̀ ń kọ nìyẹn. She was not flirting in my matrimonial home. Ṣùgbọ́n matrimony tẹ̀ ń pariwo yìí. Kó lè kú. Ìyàwó mi ò gbọ́dọ̀ kú. Kó lè kú. Gbọ́dọ̀ ṣẹlẹ̀. Tó bá ṣẹlẹ̀ pẹ́rẹ́. Kò ní ṣẹlẹ̀. Gbogbo eré ni máa bẹ ṣe lé ní. Tó bá ń gbọ́ eré alámàlà dúdú. Ẹ káàsán àǹtí. Ẹ káàsán. Yes. Ó sọ fún gbọmọ adélé ni ó ló di next week ni. Mo dẹ̀ ti wá dé báyìí. Ó ti dé báyìí kẹ́. Mo ti dé. Ẹ gbà mí. Ẹjọ́ ta làwọn. Ó sọ fún mi pé àbúrò ẹ wà round. Àbúrò mi kọ́ o. Ìyàwó mi ni kò ń ṣàbúrò mi. Àǹtí mo ti kí yín kò má tà jẹ́ ká sáré. Ẹ wo ẹni sùúrù náà ẹjọ́ ẹjẹ́ bọ́kọ mi sọ ọ̀kẹ́ tó máa gùn. Ó yá ẹjọ́ ta làwọn báwo lọ yẹ jẹ́.
Bébì, sórí eléṣù ìjẹ́ ká filẹ̀. Ṣé o gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ? Jẹ́ kí n sin ẹ ká máa lọ. Má wọrí filẹ̀. Níbo lẹ ń lọ? Ẹ fi wọ́n lẹ̀ nà kẹ́kọ̀ọ́ sì gbà. Àmì ọjọ́ sí. Níbo lẹ ń mú lọ? Nísùlù, sọ́ọ́dì Sùlíà, Sùlíà. Mo ò para inú ìjà. Ìkọ́ ti ṣe. Sùlíà, ó ṣe tó ń kú ìtì máa mú ẹ̀ máa ṣẹlẹ̀ ṣe o. Ìkí ìlú tẹ̀lé o. Gbẹ̀gẹ̀ olùṣe aṣẹ́wó ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo. Wọ́n bí wọ́n bí ìkí ni yóò pa yẹn. Àwọn oníṣìnà. Oníṣìnà Mo ṣe ń fà ẹ́ kọ́ fà nínú bí mi gan. Èrò burúkú yóò tẹ̀wọ́ lẹ́yìn. Ẹ máa ń bí lọ́sẹ̀ fún ẹgbẹ́ mi kékeré. Ẹni bí ń fa lémi lórí. Ní sùúrù ìsinmi àti bàdá báyọ̀. Ẹni sùúrù kí wọlé àbí. Màá mọ̀ kọ́lọ́ òkọlà. Ṣé wà wà? Oníṣìnà. Óyá ìwọ ẹ̀ka lọ mò ń bọ̀ o. Ó dábàá wọ́n gbà tiẹ̀ ìwọ gbà tiẹ̀. Ṣé ẹ rí iṣẹ́ tí mo fún yín tí ìbá tètè sọ wípé kí n wá fún yín níta báyìí àwọn tó wà nínú ilé ó dìrọ̀lẹ́ ètò dá wọn lóhùn tí ìbá dẹ̀ tètè sọ wípé kí n wá fún yín ó jẹ́ wípé ẹ̀mí lè lọ lé nìyí. Ṣé wá rí iṣẹ́ tí mo fún yín tí ìgbérí ẹ̀rẹ́ kíkà. Ṣùgbọ́n bàbá báwo la ṣe máa dé gan? Ṣé ẹ rí ohun tí mo mú fún yín o ẹ wá ẹ̀kọ́ tútù ẹ wá tú tí mo mú fún yín o ẹ tú ẹ fọ́ ẹ̀kọ́ yẹn ẹ̀fọ́ sínú igbá tó bá dẹ̀ jẹ́ kọ́ọ̀pù ni kò dà kò sí ìtẹ̀lù ní méjèèjì tí ò dà tẹ́ bá ti fọ́ ọ tán ẹ wá tú tí mo mú fún yín o ẹ tú sọ́wọ́ ẹ yá sí lẹ́ẹ̀mẹ́ta sórí ọmọkùnrin tẹ́ pàdé o títí ẹ wà dárúkọ ẹ̀ sí títí ẹ náà ìwọ náà dárúkọ ẹ̀ sí ẹ ohun tẹ́ ẹ fẹ́ kó ṣe fún yín o ẹ wá sọ ẹ béèrè ẹ wá tú kíní yẹn ẹ tú sínú ẹ̀kọ́ tẹ́ bá ti tú sínú ẹ̀kọ́ ẹ gbé mu tẹ́ bá ti gbé mu iṣẹ́ ti di ṣíṣe ni. Ẹ ṣe gan bàbá torí àwọn ọmọkùnrin tó wà táwọn ìyàwó tó wà táàsì bàbá a kò ń gbọ́ pé wọ́n ń lo àwọn ọmọbìnrin tó wà táàsì nù ìdí nìyẹn ta fi ní ká sátọ̀ yẹn wá bàbá. Ẹni tó bá máa béṣì jẹun síbi rẹ̀ á gùn bẹ́ẹ̀ sì ni ẹni tó bá máa jẹ inú ọ̀pátá kò ní wọ ẹnu àáké wọ́n ní ẹni tí ò bá jẹun gbọ́ngbọ́n ó ní láti tilẹ̀kùn gbọ́ngbọ́n. Ṣé ẹ rí gbogbo àwọn ọmọ tẹ́ ẹ rí tí wọ́n ń rìn káàkiri tí wọ́n ń tẹ̀lé wọn wọ́n ti lo gbogbo wọn sára ẹ kàn ń wò wọ́n ni. Ṣé ẹ rí torí kọ́ má bàa lu ẹ̀yìn ṣe sáré wá ẹ ti sátọ̀ wá báyìí. Ẹ ṣe gbogbo ẹ máa wọ̀ tó bá ti jẹ́ fáwọn àgbo ṣe yẹ kó jẹ́ àwọn àtúntò ní bàbá. Ṣé ẹ rí èèyàn ọmọ mi tó bá wá tí ó ti ń wọlé sọ́dọ̀ yín ẹ má gbàgbé èmi náà. A dà fún yín. Hello. Hello. Ìwọ ta nu? Ọmọkùnrin tí mo mú wá báyìí káwa ṣáájú lọ́dọ̀ yín pé ìyàwó òun pé ó ń ṣe àgbèrè tẹ́ ẹ bá ṣe kínní ìhùn pé bọ́mọ wí akọ́mọlẹ́kọ̀ọ́ ó pọ́jọ́ kẹfà lé ní o ilẹ̀ tí ń ṣú o ó pọ́jọ́ kẹfà o ọmọkùnrin yẹn ò kú o. Kò lówó sí ní ibo bí mo ṣe ní kẹ́ ẹ lónìí. Kílẹ̀ sọ́jà dé àbáyékèrè mo sọ fún yín tó òbí ò dá àárọ̀ ló máa pọ́jọ́ méje. Kò sí nǹkan kan láàrin wọn ni ìkọ̀kọ̀ ò dà wọ́n pọ̀ ni. Ọkọ ti wá bá mi pé iṣẹ́ ò tí ì dáhùn mo ṣàfẹnu dè mi ò mọ̀ pé ẹ ti ẹ̀ ní oògùn. Àná ó ṣiṣẹ́. Mi ò mọ̀ pé ẹ̀ ní oògùn kankan ẹnu lẹ níbi àjàkàrà. Irọ́ o kò ń ṣoògùn tèmi ni ò ṣiṣẹ́ ọwọ́ àwọn bàbá tèmi lèmi ti jogún ẹ̀. Ẹ̀jẹ̀ náà jogún àkáǹtì ṣé àkáǹtì tẹ̀ jogún orin náà ṣe ṣé ní sọ́ọ̀tì àkáǹtì lélẹ́yìí. Irọ́ ó já sí wípé kò sí kankan láàrin wọn nù tí kankan bá wà láàrin wọn kò sí ló máa ṣiṣẹ́. Ó yá breaking news o breaking news ṣẹ́kùn gbàdá dọ́dọ̀ yín béèrè iṣẹ́ tọmọkùnrin yẹn ń ṣe àgbéṣẹ́ fún yín àfún yín lówó béèrè pé iṣẹ́ wo ló ń ṣe ìwọ ọmọ mi mo fẹ́ gbé débẹ̀ breaking news sójà lọmọkùnrin yẹn o. Sójà sójà bíi ti bó o
ọ̀gá sọ́jà ni ó kọ́ lè kéré lójú ọ̀gá gidi ó ṣe láti Sambisa forest ni o yes ó ti jagun ojú ẹ̀ ti dá àbáyé kéré o tó bá yí tí ìyàwó ọmọkùnrin tó bá ṣaláìsì láàrin èmi àti tó bá gbé yín ẹ bá gbọ́ ẹgbẹ́ àbá kékeré ò fẹsẹ̀ kọ́lẹ̀ ẹsẹ̀ yín kò ní kọ́lẹ̀ inú gologolo ló máa sọ yín sí kẹ́ ẹ tó rí sọ́wọ́n báyìí bẹ́ẹ̀ bá rí pé ìgbé ò ní gbé yín ó di inú odò ṣé ẹ gbọ́ tẹ́ ẹ gbowó lọ́wọ́ wa. oògùn tèmi kọ́ ni òṣìṣẹ́ ó dá mi lójú tí mo fún yín bẹ́ẹ̀ ni. èyí á wòlé dànù àánú yín ṣe mí. ẹ kó lọ́dọ̀ ọ̀dọ̀ ẹ sọ sójà. ṣé bẹ́ẹ̀ bá yín wáṣẹ́ ní ọ̀bá lè ṣe èmi rẹ̀ bẹ́ẹ̀ nóògùn ni ẹ̀ nóògùn kọ̀ọ̀kan tó dé kó máa di wèrè báyìí nísìn ṣé mi gan ṣẹ́sẹ̀ mi ò mẹ́nu bí báyìí. ilé mi lélẹ̀. ilé mi lélẹ̀ náà. a ní bí tá à ń lọ gángan. ó yà kó yàrá mi lélẹ̀. nọ́mbà 1. yàrá mi nù. ẹ wẹ padà sẹ́yìn wo obìnrin eléṣù ni ẹ o tún ti wá síbí báyìí. kí ló ṣẹlẹ̀. ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ yín wá kẹwàá gbóbìnrin fọkọ mi àbí. sísá sùlẹ̀. kí ló ṣe ẹ nílé ni. ẹ gbà mí o ṣọ́ni kó wá dá. ẹgbẹ́ lọ sí ẹ̀kọ́ ṣe yìí ni ṣe blind ẹ̀ ni. kí ló fariwo òṣì kí ló dé. jẹ́ ká wọlé. kí sì ń rí rẹ̀ ní. dododo. ẹ̀dùn lọ ṣe. àti wọ̀ ẹni sún jáde gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. ṣé nǹkan ti wọ̀ ni. mo fẹ́ sọ ọkọ fún yín gbogbo yín pátápátá ẹ ra ní sùúrù o jọ torí Ọlọ́run gbójú sókè àwọn náà ni báwo ló ń ṣe báyìí ṣé mo ti bẹ̀rẹ̀ kó náà máa ríra létà. kí ló ṣẹlẹ̀ kò yé mi. kò yé ẹ báwo àtijọ́ ń bọ̀. àsọmọdán mo pàdé ẹ̀gbọ́n ni jẹ́ ká wọlé jẹ́ ká. kí ló ṣẹlẹ̀. o ti ń ṣọ́ mi ti pẹ́ ọmọ tẹ́mi gbé wálé ni wọn náà ti gbé wálé. ọ̀rọ̀ ọmọ wo báwo. kí ló ṣe. ẹ jẹ́ wọlé. kí ló ṣẹlẹ̀ ele. kí ló ṣe ẹ gbọ̀ngàn náà. ọgbọ́dọ̀. kí ló gbọ́dọ̀. kò yé mi ó kàn débi báyìí ó kàn yí inú mi nìyí. inú báwo. inú mi. ẹ kí ló jẹ́ sójà kankan ni. kí ló gbóná. Ọlọ́run kí ló ṣe ẹ́. ẹ jẹ́ ká sáré wọlé. ìwà àti ta ni ṣé wà á sáré wọlé. mi ní ju 1 hour lọ 1 hour ẹjọ ẹ jẹ́ ká wọlé. Mágùn. ẹ̀yin ọkùnrin yìí àgbàdo ẹgbẹ́ gbé wálé. díẹ̀. ẹ wò ní Mágùn. ìgò ńlá ni ọmọ kan bù díẹ̀ báyìí fún ẹ etí mo bù fún ẹ kọjá èèyàn lè lò fẹ́yàn ọgbọ̀n kọjọ́ ìdérí ẹ̀ lásán lẹ́bù tẹ́bí fi sẹ́ni ẹlẹ́nu tó bá yẹ kán tó ẹnu ẹ̀ tó pò pọ̀ tó bẹ́ẹ̀ lọ tó bá lè kán tó ẹnu ó ti dé sálẹ̀ kù. lélẹ̀. oyè olóògbé wa dẹ́rù ẹ̀ dáadáa. ìwọ ni dẹ́rù ẹ̀. dẹ́rù ẹ̀ ọ̀gbẹ́ni. ẹ má jọ ṣubú sí bíbá. bàbá mi mo jẹ gbèsè. so ẹ̀yin ní ẹ̀rọ Mágùn lé ẹ bá òdùmọ̀ àwọn ènìyàn wọn náà súnmọ́ bẹ̀. Ọlọ́run ṣe wọ́n. ẹ̀rọ Mágùn wọ́n ní ilé o. ó máa lọ lẹ. ọgbọ́n mi wo kí ìkọ̀kọ̀ bá ṣe ìwọ́n máa gbé mi. Kí ló ṣe? Níbo ló lọ? Látànà. Kí ló wá ṣẹlẹ̀? Ẹ ń jà. Fúndí. Ẹ ń jà ìwọ àti Fúndù. Ẹ wá gbà mí. Sóhun ló wá mú kó jáde ní látànà tó lè pè mí. Irú wọ̀ sí wo lélẹ̀ àbújá tó rí ìbàdàgbà ẹ̀ṣẹ̀ fún mi.
sí lọ́dọ̀ mi ní kò sí lọ́dọ̀ mi o kò sí kúndùn lọ́dọ̀ mi o mi rí o ní sùúrù ṣé kìí ṣe gbọ́ ọ̀nà mo mọ̀ lóògùn torí ọlọ́ kò sí kúndùn lọ́dọ̀ ó dáa sáà ní sùúrù jẹ́ kí n lọ lé wọn ojú ọ̀nà ni mo wà á sì di kan bòmí àtàbúrò ẹni àmọ́ bó ṣe wá rí iná ilé wọn ni màá máa gbà lọ nísìn màá gbà lé wọn ni màá rí iná lé wọn ó máa wà lé wọn sẹ́nu ìjà nìkan ní sékì ṣe kó nà sá ẹ tó bá ti nà kó ti wàhálà jẹ́ ń lọ délé wọn sórí ìtàn tí bọ̀dá ẹ̀ ń ṣe mi ò mọ. ìwọ ló lè wà ẹjọ́ lọ. ìyá túndùn èmi ni ìyá mi èmi ni òwò ẹ̀kọ́ mẹ́ta. mo ní ṣé kò sí ẹ̀wọ̀n bínú ìdákùn nísìn ni wọ́n pè mí Túnjí ló pè mí nísìn pé Túnjí ò sí ilé látàná mo ní kí ló dé kí ló ṣẹlẹ̀ tí Túndùn òfin ní sílé látàná láwọn ọjà ni mo ní ó tiẹ̀ ń béèrè pé sọ́dọ̀ mi ló wà ni mo ní Túndùn ò wá sọ́dọ̀ mi àmọ́ mo mọ̀ pé ilé wọn ni Túndùn wà mo ní kó sáni sùúrù màá mú Túndùn padà sílé ní ìsìnlẹ̀sìn ó ní mò ń bá bọ̀ lọ́dọ̀ yín látàná kí n bá yín mú Túndùn jáde ó ló ṣe jẹ́ ìyá mi ẹ̀dá pẹ̀ ṣàánú mi bá mú Túndùn máa mú lọ wọ́n parí rẹ̀ fún wọn kò sí wàhálà kankan ọmọ tèmi ni Túndùn ẹ̀jẹ̀ mi ni èmi mo bí èmi ò fi ṣèyàwó nù lé tèmi èmi mo bí Túndùn ẹ dákun torí Ọlọ́run ẹ bá mú Túndùn kí n máa mú un lọlé. ṣé ọmọ yín sọ tó ṣe fọmọ mi fún mi. àwọn àti yín máa ń jà á wọn ó parí rẹ̀ láàrin ara wọn ni nígbà tí ò ti wá ṣe é parí láàrin ara wọn ẹ jẹ́ mi ò máa mú nǹkan mi lọlé wọn lọ lè ṣètò ẹ̀ fún wọn. àwọn àtẹnu ń jà. bẹ́ẹ̀ni. ní kí ọmọ yín fẹ́ pa ọmọ ti tèmi. pípa báwo ó ní pípa ṣe jẹ́ ó lè má dùn ló ń bà. kí lẹ korúkọ rẹ̀. bẹ́ẹ̀ Mágùn. Ibo Túnjí ti rí Mágùn láàrin òun àti Túndùn ìyàwó rẹ̀. bẹ́ẹ̀ ni ò gbọ́ pé tó báyìí ni o. ẹ jọ̀ọ́ mà ṣé wọ́n ṣáàpù ìbò ló wà. Ọlọ́run ló máa ṣe mi. kò sọ tó jọ bẹ́ẹ̀ fún mi ó kàn fáwọn ìjà lásán ni o. torí ipá ọmọ mi ò ń ṣe oníṣekúṣe òun lọ́lọ́run fi yàn Ọlọ́run wá yan àwọn tó ràn lọ́wọ́ Ọlọ́run bá mi yàn wọ́n tì. orí mi o. níbo ni bá fojú sí má ti máa kígbe ọmọ ti tèmi báyìí. Ọlọ́run ò ní. látàná yẹn ẹ ṣẹ̀ṣẹ̀ wá kẹ́sẹ̀ bọ̀ nísìnyí. mi ò gbọ́ nǹkan kan o wọn ò gbọ́ ẹni ẹ wò ń gbọ́. èmi àtọmọ mi ń bọ̀ láti ibì kan ojú ọ̀nà ló ti pè mí kódà mi ò yálé mi lédélé bí náà ni mò ń bá bọ̀ wọn ò gbọ́ nǹkan kan Túndùn ọmọ tèmi ni bí ẹni pé mi mọ fa bẹ́ẹ̀ mi bí Túndùn ni lóun lè gbé pẹ̀lú Túndùn ṣe fúnra wa ẹ béèrè lọ́wọ́ Túndùn gangan ìwà gbọ́ pé orúkọ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ èmi rárá o ẹ dákun mo bẹ̀ yín torí tọ́lọ́ ẹ dákun ẹ foríjì mi ẹ yáfẹ́ ẹ̀ fún mi kò ní ṣẹlẹ̀ mọ́ ẹ̀gbọ́n ẹ mo dúpẹ́ fọlú ń bo ló wá wà báyìí ń bo ló wà ń bo ló wà ẹ̀jẹ̀ lọ rìn bá Túndùn ẹ dákun ẹ ṣàánú mi ọmọ mi ni. ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ òun ló jẹ́ kí n mọ̀ wípé ẹ̀ mọ tó ṣẹlẹ̀. ó mọ nǹkan kan tó bá wá rí bẹ́ẹ̀ ọmọ ló wà church ibo. Sista Kọ́tọ̀, mo ní ó yẹ kẹ́ ẹ mọ̀ ó yẹ kẹ́ ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Láti àná tẹ́ ti wà níbí báyìí, ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin ò mọ ìlàkọjá tí Ọlọ́run mú yín kọjá yìí. Ẹ̀yin tẹ́ rí òjìji ikú tí Ọlọ́run dẹ̀ yọ yín kúrò ńbẹ̀. Sọpẹ́ kó lọ yẹ kẹ́ ẹ máa dá lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ bá wa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tẹ́yìn náà dẹ̀ mọ̀ ọpẹ́ lọ́rọ̀ yín tọ́ sí. Kò yẹ kẹ́ ẹ sọ pé ẹ̀ ní dáríjì ọkọ mi. Pásítọ̀, ọ̀rọ̀ tó wà nílẹ̀ lágbára jù bẹ́ẹ̀ lọ. Mi ì lè ever dáríjì Túnjí. Ẹni tí mo pè lọ́kàn mi, tí kò trust mi. Ẹ jọ̀ọ́, ó dẹ̀ ń gbọ́ àyà mi, ó dẹ̀ ń sọ I love you every day. The end of I love you every day ni kò pa mí. Pásítọ̀, mi ì lè ever dáríjì Túnjí. Ṣẹ́rí, pásítọ̀, bí mo ṣe ń lọ sínú ilé yẹn,
máa kó gbogbo ẹrù mi everything ká dẹ̀ má pàdé mọ́. reason tẹ́ fi máa dáríjì ọkọ yín ni ẹ wo ìrìn àjò tẹ́ là kọjá, ẹ wo bí Ọlọ́run ṣe gbé yín lọ gbé yín bọ̀ tó wá fi Sister Mary ṣe áńgẹ́lì yín. Àbẹ́mọ̀ pé áńgẹ́lì yín ni Sister Mary jẹ́ ni. Tí ò bá rí bẹ́ẹ̀ bolẹ̀ bá mọ̀ tẹ́ máa wà báyìí. Ẹ gbọ́dọ̀ dáríjì. Ẹ máa dáríjì ọkọ yín ni. Àtúrò ẹ̀yin náà sọ ẹlẹ́mọ̀ wípé ó nífẹ̀ẹ́ yín. Mo tó ṣẹlẹ̀ ni. Ẹ̀dẹ̀ ló sọ wípé èèyàn ló ti òun. Níta fi gbọ́dọ̀ dáríjì nìyẹn. Ó di dandan kẹ́ dáríjì o. Ọlọ́run ní ká dúpẹ́ fún. Ọlọ́run ló rán èmi, ló rán mi sí yín. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run. Ọlọ́run ṣe praise the Lord. Hallelujah. Olúwa ò ṣé o, mo dúpẹ́ lọ́wọ́ ẹ o, tó dùn. Ọlọ́run ò bá mi dúpẹ́, òun wò mí ràn. Sister Mary, ẹjọ́ ta ni àwọn ọmọ mi? Omi tún jì ní. Ìyá ọkọ ìyá mi ni. Èmi ni ìyá ọkọ ẹ. Ẹ ṣé dádì mi, ẹ ṣé mo dúpẹ́. Sister Mary, ẹjọ́ bá mi gbé ṣíà fún wọn. Ẹ bá mi gbé ṣíà. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Sister Mary. Sister Mary, mo dúpẹ́, ẹ ṣé o, ìyá mi. Ọmọ ọmọ fún mi láṣọ, wọ́n ní bàbá mi. Ẹ gbà mí. Kò tẹ́ ẹ̀yẹ́ mi bí gbogbo ẹ̀jẹ̀ ṣe rí. Kò tẹ́ ẹ̀yẹ́ mi, kò tẹ́ ẹ̀yẹ́ mi. Gbogbo ọlọ́run tún jí ẹgbà mi ṣe irú nǹkan báyìí mi rí rí. Mo máa ń gbọ́ ní mi rí irú ẹ̀ rí. Tó wá ṣẹlẹ̀ sí Sàkání mi. Mọ́mí àjọkọ̀. Ìyá ọkọ mi, mo dúpẹ́ ẹ ṣé o. Ṣé kò sí nǹkan kan mọ́? Ẹ ṣé dádì, ẹ ṣé dádì, ẹ ṣé mo dúpẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ ṣé o ìyá ọkọ mi. Ẹ ṣé o, mo dúpẹ́ tẹ̀jẹ̀ lókun lọ́rùn. Pẹ̀lẹ́ ọkọ. Olúwo ṣé o, Olúwo ṣé o, Olúwo ṣé o. Mo dúpẹ́ tẹ̀jẹ̀ lókun lọ́rùn. Mami, kí ló dé tí brọ̀dá tó ní ṣe burú rẹ̀ tí wọ́n wò yẹn gan? Ó yà mí lẹ́nu, àmọ́ mo mọ̀ pé Túnjí kọ́ ló lè ṣe irú tó ṣẹlẹ̀ yìí. Wọ́n kọ́ ni àbí kí n sọ pé èsùgbọ̀ wẹ́ẹ̀lò wọ́n fẹ́ràn ara wọn, wọ́n nífẹ̀ẹ́ ara wọn gan. Túndùn ṣe bí wọ́n náà mọ̀. Mọ́mí, ó mọ̀ ipò nífẹ̀ẹ́ mi, ṣùgbọ́n ìfẹ́ bẹ́rìbẹ́rì lílé yìí. Rárá. Ẹ̀rù Túnjí ti ń bà mí. Lè jọ gbé mọ́. Ẹ sá ní sùúrù. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo bẹ̀. Tí bó ló ti balẹ̀ kí pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ má bínú. Dáàdì ẹ jọ ọgbọ́n tẹ bá máa bá mi dá sí i. Bóyá ẹ máa tẹ̀lé mi àti Sister Mary kẹ́ bá mi délé wọn. Kí ọ̀rọ̀ yìí kó parí kí gbogbo ẹ̀ dẹ̀ tán kí Túndùn padà sínú ilé mi ayọ̀ mi ni o. Ó bí magidi inú ilé mi báyìí tí máa fẹ̀yìn mi gbé wọn pọ̀n. Ó dà, màmá, ṣe rí gbogbo ọpẹ́ tẹ̀ ń dún lọ́dọ̀ wa. Àti ọpẹ́ àti ògo adá gbogbo rẹ̀ padà fún ẹni tó ní. Kábíyèsí o ṣé o, mo dúpẹ́. Hallelujah. Ọlọ́run ló ní ọpẹ́ lọ́wọ́ o. Nítorí wípé ọwọ́ òjijì ikú tí Sister Túndùn rí, Ọlọ́run ó dẹ̀ lo Sister Mary gẹ́gẹ́ bí áńgẹ́lì wọn láti gbà wọ́n kúrò ní ọwọ́ ikú. Àtàná yìí náà la dẹ̀ ti ń bẹ̀ wọ́n wípé ó di dandan kí wọ́n dáríjì ọkọ wọn. Sister Túndùn, ṣe ti wá rí pé máa dáríjì ọkọ yín báyìí? Ẹ gbọ́ nǹkan tí ọkọ yín sọ náà. Ìyá mi Sister Mary, mo dúpẹ́ o. Ọlọ́run ní ká Sister Mary ẹ ṣé gan. Iṣẹ́ tẹ̀jọ́ mọ̀ mi ó kú o. Ṣé wá rí nǹkan tí mo fẹ́? Àtẹ̀yìn àti dádì ẹ jẹ́ ká jọ délé wọn. Ẹ wá lọ bá mi yanjú ẹ̀. Ẹ̀yin ẹ máa lọ síbi tẹ́ sọ pé ń lọ. Torí ẹlẹ́ni lọ síbi kan lẹ ṣe wá. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin ẹ máa lọ. Torí bẹ́ẹ̀ ṣe ní kí n tẹ̀lé yín lọ́sìn mi ò ní lè lọ. Because àwọn àlejò kan wà mí bọ̀. Tí wọ́n bá ti wá dé tí wọ́n lọ, èmi àti Sister Mary a máa make sure pàdé lé wọn léni. Dáàdì, ẹ jọ̀ọ́ ẹ máa wá fẹ́mi náyè kó tó di pé máa dáhùn àlejò yín yẹn lóhùn tán kí n lọ lé kí n tiẹ̀ change aṣọ ara mi látànà kí n bomi sára máa padà wá. Ẹ má pẹ́ o. Yes sir. Àti títí. Tẹ́ bá ti ń bọ̀ ẹ padà sí ilé wọn. Lágbára Ọlọ́run ẹ ti bá Sister Túndùn nínú ilé ọkọ. Ṣé pé màá bá Túndùn mi nínú ilé? Ọlọ́run ti yanjú ẹ̀. Túndùn gbọ́ sí bẹ́ẹ̀ ni. Dákun ọkọ mi jẹ́ ń bá ẹ̀.
Ẹ wo, Pásítọ̀, kò sí àgbéjáde kankan tí mo fẹ́ sọ. Mo mọ̀ pé mo ti ṣẹ̀ ẹ́. Ẹ kò bá mi bẹ̀rẹ̀. Just please find a place in her heart to forgive me. Mi ò tún tọrọ ẹ̀wò láṣà mọ́. Mi ò tún dáṣọ ọ̀rọ̀ ìṣòro mọ́. Sọ̀rọ̀. Brother Túnjí, ṣe rí ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ò kì í ṣe nǹkan tiẹ̀ kó má fàyè ọpẹ́ sílẹ̀. Ọlọ́run nífẹ̀ẹ́ ìyàwó yìí. Mo sì mọ̀ pé Ọlọ́run nífẹ̀ẹ́ yín náà. Torí tọ́lọ́run ò bá nífẹ̀ẹ́ yín, ó ṣeé ṣe Ọlọ́run má dá ìyàwó yín padà. Ẹ̀yin lè wo nǹkan tẹ́ ṣe. Ẹ súnmọ́ Ọlọ́run o. Ó dáa kẹ́ súnmọ́ Ọlọ́run. Ẹ wò ó bá ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ọwọ́ Sister Mary ìlú yẹ kẹ́yìn tó ti máa dúpẹ́. Sórí pé àwọn ni Ọlọ́run lò. Sister Mary, ẹ ṣe pọ̀ ní dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ọlọ́run bá mi sọ lẹ́sùn rẹ̀. Àti nǹkan tó ní àti tí obìnrin kan kò ní bàjẹ́. Ẹ ṣe pọ̀ ní dúpẹ́ mọ́ appreciate. Ọlọ́run ní kẹ́jẹ́ ká dúpẹ́ fún un. Níwọ̀n bá àgbàtà iná ti mọ ẹ̀ṣẹ̀ ní lẹ́ṣẹ̀, Ọlọ́run á dẹ̀dà jí mi. Sista Túndé, wọ́n bá sọ̀rọ̀, ẹ dáríjì wọn. What God has joined together, let no man asunder. Lábẹ́bẹ́ ló fẹ́ put asunder. Olóògbé ti bá wa tẹ̀lé èsì bú. Ẹ dáríjì ọkọ yín, ẹ fa ọkọ yín mọ́ra, ẹ jọ̀ọ́. Kẹ̀dẹ̀ máa nígbàgbọ́ nínú ara yín, ẹ máa trust ara yín. Marriage tí ò bá sí trust kò ń dánmọ́rán rárá. Ẹ̀jọ̀ dáríjì wọn. Sista Túndùn, ẹ má dá Ọlọ́run lẹ́bi o. Ẹ má dá Ọlọ́run lẹ́bi rárá. Ǹjẹ́ ẹ̀yin mọ reason tí Ọlọ́run fi dá ẹ̀mí yín padà? Bóyá ìwà kan tẹ́ ti wù tó jẹ́ ìwà rere. Bóyá ìwà rere ọkọ yín náà dẹ̀ lọ́lọ́run tún lò láti dá ẹ̀mí tí yín padà. Kò sẹ́ni tó mọ̀. Ẹ má dá Ọlọ́run lẹ́bi. Ẹ ti gbọ́, ẹ fa ọkọ yín mọ́ra, ẹ dáríjì ọkọ yín. Pastor, wíwá tẹ̀lé wá sínú ilé yìí. This is my last time of stepping into this house. Èmi wá returning again. No, Sister Mary. Ẹ fọkàn yín mọ́ra, ẹ tó nǹkan tí pásítọ̀ sọ. Ẹ jẹ́ gbọ́ ẹ̀tẹ̀ bíbélì tí wọ́n kà. Ẹ dáríjì wọn. Dájú, mo sọ pé rígi máa yọ ni. Sorry. Ẹ fọkàn yín mọ́ra. Àní kẹ́ ẹ fa ọkọ yín mọ́ra, ẹ má dá Ọlọ́run lẹ́bi mọ́. Ẹ dáríjì ọkọ yín, ẹ fà mọ́ra. Ní báyìí, ẹ jẹ́ ká gbàdúrà fún ìdílé.